ewé ọ̀ngàn bí ìgbà pé ó dàbí rọ́bà igi ẹ̀ dàbí rọ́bà bó ṣe rí ọ̀gàn nìyẹn. ó tún wá dàbí pé omi ní bẹ nínú ẹ̀. ewé erin nìyẹn ó ti ń sìn. wọ́n ní òun náà pè ní ewé sọ ìgbónádẹ̀rọ̀ ewé sọ ìgbónádẹ̀rọ̀ tó ti yé. ewé ilẹ̀ múdání lára ń sàn yìí. bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ọba ni tó ti yé agbára ọlọ́run ọba ni ọlọ́run fi agbára sí gbogbo nǹkan lára ṣùgbọ́n tí wàá ti mọ̀ pé eléyìí báyìí ló ń ṣe bẹ́ẹ̀ náà ewé ẹ̀yìn olóbe rí. bí wọ́n fẹ́ ewé ẹ̀yìn olóbe fún pé hàn ní ọ̀sà tá a bá ti lọ ewé yìí a máa míìsì ẹ̀ pẹ̀lú oyin nìkan náà ni èèyàn dẹ̀ máa mú ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́. ewé ẹ̀yìn olóbe ewé ẹ̀rìbísowó ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi awo gba àwọn ewé ni gbogbo tó bá jẹ́ egbò inú ó wà ó ṣiṣẹ́ fún un tètè ó ṣiṣẹ́ fún un pátápátá kò ń ṣe ayọ̀ kí wàá fi ṣayọ̀ nípa ẹ̀mí oníyàgbẹ́ ẹ̀mí ànígbà ọ̀sẹ̀sẹ̀ ní má yàgbẹ́ tèmi. ẹ̀kan lọ́sẹ̀. ó tẹ̀ ń jẹun lójoojúmọ́. wàhálà ti ń dé bọ̀ nìyẹn. wàhálà ti ń dé bọ̀ nìyẹn. tó yà díwájú bóun tó bá ṣe ìgbọ̀nsẹ̀ tó ń ya ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀ kó mú ewé ẹ̀yìn olóbe yìí òun ni kò sè pẹ̀lú ẹyin ẹdìyẹ tí ìdí bá ti yọ nìyẹn o wọ́n á dà sínú ẹ̀ kó fi rò wáyé. adìyẹ ìbílẹ̀ tí ẹyin ẹ̀ tó ikú jọba yìí ní òòjọ́ kó fi lò. ewé ẹ̀yìn olóbe tí ẹ̀ ń wò yìí tí àwọn àgbàlagbà bá fẹ́ lò wọ́n ní ẹ̀rìbísowó kì í wọ́wọ́ tì gbogbo ara ni ẹyin olóbe fi ń kawó wọ́n á wá dà sínú ìgò ṣìnáàpù wọ́n á wá wá owó funfun wọ́n á sọ sínú ẹ̀. owó tuntun owó tà ń ná wọ́n á jù sínú ẹ̀ wọ́n bá ti jù sínú ẹ̀ wọ́n á wá fi ifá ká fi ìyẹ̀rẹ̀sù wọ́n á fi tẹ ifá ọ̀bàràkóṣù tí wọ́n ti dà sínú ẹ̀ wọ́n kàn máa gbé wọn máa mú lẹ́yìn onítọ̀wọ́ ní wọ́wọ́ tì. Yorùbá Gidi TV. báfẹ́fẹ́ bá fẹ́ a máa mi oko lálo ìran ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní mi ewé àgbọn jìàjìà ẹ̀ ǹlẹ́ ń bẹ̀rùn ní gbogbo ibi sáfẹ́fẹ́ ètò yìí ń fẹ́ dé ṣàlàáfíà lẹ́wà ṣe kókókó lára ọ̀tá yín ń le tó àìkọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ Ọlákúnlé Fásùgbà ló kọ mi sẹ́yìn náà ń gbọ́ ariwo bí ti ń dún kò sáriwo nǹkan míì tí ń dún bí ò ṣe atẹ́gùn àlàáfíà tí ń fẹ́ níbi àwa wà yìí abẹ́ igi ọparun la wà odò ń ṣàn lẹ́yìn ní bí ìtura ní gbogbo ẹ̀ já sí gbogbo wọ̀nyí tẹ́ ẹ sì ń wò fún àǹfààní àti ire ìlú wa náà ni oríṣiríṣi ewé ní ń bẹ ń bí ṣùgbọ́n o èmi ò mewé hun ò mégbò bàbá aládò wọn ń bẹ pẹ̀lú mi mo kàn déédéé réwé kan lẹ́gbẹ̀ẹ́ mi ni bàbá aládò fi ń kókó ewé ilé rẹ. ewé erinrin lélẹ́yìn ewé erinrin yìí àwọn àgbàlagbà máa ń lò fún ẹ̀rọ mo ti sọ ń pa ewé erinrin rí nínú àwọn ẹ̀kọ́ wa tí a bá mú ewé erinrin àti ewé ọ̀dùnkún àti ewé tẹ̀tẹ̀ àbáláyé àti ẹran ẹlẹ́dẹ̀ tá a bá gún ẹ̀ papọ̀ ẹ̀rọ ni tó bá pò mọ́ ọṣẹ tó má bò pò ní epo pupa tí ẹ bá ní ìgbóná kan náà wọ́n á ti fi epo pupa ẹgbẹ́ gbé sílẹ̀ nu á dẹ̀ bẹ̀rẹ̀ tí ẹ bá di ti tí wọ́n á fọ ṣe ẹtẹ̀lẹ́dẹ̀ yẹn wẹ̀ ẹ́ fún ọ̀dọ́ tí tó ń sọ bí ní ìpínlẹ̀ padà wá lé tí a ti bọ ọṣẹ ìka tí ẹ̀rọ yẹn tó a fi lù tó a ti lè fi wẹ̀ báyìí gbogbo tó máa fi ṣe níbẹ̀ tọ́ta ó ti parí ó dẹ̀ ọ̀rá rẹ̀ so ewé rinrin ẹ̀rọ ní rinrin ẹ̀rọ ní ti ọ̀dúndún ẹ̀bẹ̀ ní ti ẹlẹ́dẹ̀ tí a ti méjèèjì ààrẹ ó dẹ ẹni tó bá lò ní ti ìṣe. ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tìgbín ara ó dèmi àti ẹ ara ò ní ní wá Ọlákúnlé Fásùgbà ló kọ mi ìkànnì Yorùbá Gidi TV ilẹ̀ ń wò ẹ bá ní dákọ yín fáwọn èèyàn tó ń wò wá. a kí gbogbo ara adépáwátá tí ń wò wá lásìkò yìí orúkọ tèmi ni Sàráfà Odùkọ̀yà Aládò alága olùdarí iléeṣẹ́ Aládò Natural Medicine Research Center tó wà nílùú Abẹ́òkúta tí à ń sọ oògùn ìbílẹ̀ títí ilẹ̀ Áfíríkà tá a sọ tuntun ìgbàlódé gbogbo àwọn oògùn wa ó wà ní fámásì káàkiri tí a ti gba òǹtẹ̀ ìjọba sí tó ń bá wa tà ń bẹ̀ àwọn oògùn wa ó wà ní òkè òkun USA ní o UK ní ẹ máa rán oògùn wa rà ń bẹ̀ tó yẹ pé a dẹ̀ ń kọ́ wa ara wa lẹ́kọ̀ọ́ nípa wípé báwo la ṣe máa ṣe ní àlàáfíà pẹ̀lú ewé àti egbò tó jẹ́ natural medicine
nítorí pé Ọlọ́run dá wa ó dẹ̀ dá nǹkan igi oko ewébẹ̀ oríṣiríṣi ló dá fún wa nítorí ká bá lè máa rí máa jẹ tábà tó wá ṣàárẹ̀ ká bá ṣe tó wá kù díẹ̀ òun náà nǹkan tó lò láti lè fi wà òkè. So orúkọ mi ni Bàbá Aládò, alága ilé iṣẹ́ tí máa ń kọ́ nípa ewé àti egbò tó dẹ̀ tí máa fi ń kọ́ àwọn ẹlòmíì. So Bàbá Aládò, ewé àti egbò wo lẹ fẹ́ ṣàmúlò fún wa lónìí? Ẹ fẹ́ káwọn èèyàn mọ ìwúlò rẹ̀. Ẹ ṣeun. Ṣe rí tí agbédání òun náà ni wípé kí àwọn èèyàn wa ká lè tọ́jú ara wa. Ẹ rí pé àwọn tá jẹ́ Áfíríkà àìmọye ẹ̀bùn òun Ọlọ́run fún wa tó lè pé àwọn òyìnbó wa wọ́n wá gba nǹkan yẹn lọ́wọ́ wa wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí tà fún wa padà. A ti rí àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni oògùn òyìnbó dáa ṣùgbọ́n ohun tó máa ń kó bá ara ó pọ̀ tó máa pé ó ní àfúnilẹ́dì ẹ̀ kan sìn gba odindi ọmọ lọ́wọ́ ẹni òun ní oògùn òyìnbó. Tó bá rí bẹ́ẹ̀ ká padà sí àwọn tó àwọn bàbá wa ń lò tó rí bẹ́ẹ̀ a dẹ̀ ń lò ó ń rí bẹ́ẹ̀ a dẹ̀ ń kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ àwọn èèyàn dẹ̀ ń jàǹfààní nínú ẹ̀. Áfíríkà máa kọ́ra wa nítorí pẹ̀lú bí ìgbì fúláàtì lé fúláàtì tó gbìn ẹ̀ kò mọ̀ òwúlò ẹ̀ ìkọ́ yẹn tí wọ́n ń gbé káàkiri àìmọ̀ yẹn láti rí bẹ́ẹ̀ tó ti jàǹfààní ọ̀rọ̀ wa nípa wípé kí ló ń ṣe yìí ewu tó àlékún dé yìí lóye kó ti lò sí i ó lóun ò mọ̀ nígbà tó dẹ̀ lò ó dẹ̀ lálàáfíà òun náà fi dá ètò pé iléeṣẹ́ Aládò láti lè máa kọ́ wọ̀nyàn ní ẹ̀kọ́ nípa ewé àti egbò. Ewé tá a mú wálé ní òun náà là ń pè ní ewé ẹ̀yìnbísowó. Ewé ẹ̀yìnbísowó òun náà ní àwọn míì máa ń pè ní ẹ̀yìn olóbe, àwọn míì ń pè ní ewé ẹ̀bìbísowó, àwọn kò ń pè ní ẹ̀yìnbísowó, wọ́n tún pè ní ẹ̀yìn olóbe. Ewé ọ̀hún ewé wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ni tí ẹ bá mọ ewé patọmọ́ ó fẹ́ jọ ewé patọmọ́ ṣùgbọ́n òun wá ní èso kéékèèké ó ní èso kéékèèké ní ara. Ewé tiẹ̀ gan kéré. Ó wá dàbí wẹ́rẹ́wẹ́rẹ́ bí ewé patọmọ́ ṣùgbọ́n òun patọmọ́ pọ̀ tó ní èso wọ́n máa ń pè ní ewé ẹ̀yìnbísowó àbí ẹ̀yìn olóbe. Ohun tí àwọn àgbàlagbà ń lò èyí fún àṣírí tó pọ̀ ni òun la fẹ́ tú lénìí. Gbogbo ẹni tí ó bá ń gbọ́ mi kó gbìyànjú kó jókòó fẹ́ kó farabalẹ̀ kó dẹ̀ kọ́ kalẹ̀. Ewé ẹ̀yìn olóbe àṣírí tó pọ̀ ló wà nínú ẹ̀. Ewé awogba ni wọ́n máa pè ní ewé awogba àrùn tó pé ohun tó ń ṣe pọ̀. Ìkàrà fẹ́ sọ specifically ó ń ṣe àwọn tó ń ṣe spiritual nípa pé nǹkan àwọn ọ̀tá àbí pé kí àwọn ayé máa káyàn wọ́n ń lò fún yẹn bọ̀ fẹ́ sọ nípa medicinal part yẹ ká tó nípa spiritual part yẹ. Ewé lẹ mú dání lára ń sàn yìí. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ọba ni èsì agbára Ọlọ́run ọba ni Ọlọ́run fi agbára sí gbogbo nǹkan lára ìgbó tí wàá ti mọ̀ pé eléyìí báyìí ló ń ṣe bẹ́ẹ̀ náà ewé ẹ̀yìn olóbe rí. Ṣé rí ẹ̀yìn olóbe yìí mo fẹ́ ká kọ́ mọ̀ pé láti ẹnu wa yìí débi tá a ti gbé ń gbọ̀nsẹ̀ ó kun páìpù kan ní gbogbo ẹ̀. Látẹnu báyìí wọ́n sàlẹ̀ dé. ìjọba ń gbọ̀nsẹ̀ yẹn o páìpù kan lórí kọlọkọlọ páìpù kan ó wà lẹ́nu nígbà tó wá débi ẹnu wọ́n jọyìn báyìí wọ́n sọ di esophagus gbàtí yá tó lọ sílẹ̀ wọ́n tó sọ di stomach gbàtí yá ó di large intestine ó di small intestine tí ó fi lọ débi anus. Ṣé ẹ rí páìpù yẹn inú ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ni bí náà ṣe rí fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn àwọn egbò kéékèèké tó wá kọ̀ lára báyìí tí ò bùn kó lára tó wá débi kìíní yẹn ó lè di egbò ńbẹ̀ tó wọ́n pè ní ọ̀sà tó bá tó wá di egbò ńbẹ̀ á máa dàyàn láàmú ọ̀sà kan nìyẹn tí ò ní egbò ọ̀sà mi sọ pé gastric juice tó wà nínú wa yìí gastric yẹn tó bá pọ̀ jù tó bá ru wá sí ẹnu ó tún lè fa kí inú egbò yẹn kó máa dì kó bá dégbò kí inú òfin yẹn máa dì yẹn òun náà pè ní gastric ulcer tó ti ẹ̀ sìn. Lẹ́yìn ìgbà yẹn ẹlòmíràn tó wá ní cervix ulcer níbi etí àti gbọ̀nsẹ̀ jáde yẹn ẹbí cervix jáde yẹn á wá ní egbò díẹ̀ ń bẹ̀ tó bá ti ń gbọ̀nsẹ̀ tó bá kọ́ bẹ̀rẹ̀ ìgbọ̀nsẹ̀ tó kó lé ní tó bá ti ń jáde á máa rí ẹ̀jẹ̀ lára ẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn tó bá tó wá yá ní ìgbọ̀nsẹ̀ wà ní lé mọ́ tó bá ti ń gbọ̀nsẹ̀ tó bá yìí ẹ̀jẹ̀ á dẹ̀ máa kán sórí ìgbọ̀nsẹ̀ yẹn ní level méjì. Ewé táwọn bàbá wa ń lò sí ìwé pé àṣírí ńlá la fẹ́ tú lèyìn kò fi é sùn. Gbogbo àwọn tó bẹ̀rẹ̀ ní pé a fẹ́ ṣe oògùn a ní egbò inú níta fi ń ṣe rè. n ti ń wo egbò inú sàn rè. Bẹ́ẹ̀ ni wípé a fẹ́ ṣe gastric ulcer ó wúru padà sí lẹ́nu ó wá ń jẹ́ kéèyàn máa jẹ́ káyà máa ta wọ́n ti wúru padà láti inú síbà àyà ìta ló máa jẹ́
àyà tá a dẹ̀ pé bí a fi heart ọmọ àti ní Agbon ẹ̀sìn ẹ̀sìn but gastric ulcer yẹn ni ó ń padà sí òkè ọ̀bùn ó yẹ kó máa heart lórí oúnjẹ ni ó ti wá pọ̀ jù. ṣé gáàsì ni. gáàsì ni pé inú juice kọ̀ bẹ́ẹ̀ pé kí n kọ̀ bí i lẹ́búlẹ́bú bí i òróró rẹ̀ ló máa ń bá oúnjẹ almost ló máa ń secrete jáde tó bá ti bọ́ síbi ojú bí àjẹ ọgbà ẹ̀sìn tó bá ti bọ́ sínú òun ló máa bọ́ sínú oúnjẹ tó ń jẹ ìlú lẹ́bẹ̀lẹ́bẹ̀ á wá rọ̀. bí o ní òòlọ́nú bí òòlọ́nú la fẹ́ gbé àbí ok. òun máa jẹ́ kó oúnjẹ lọ kó máa jẹ́ kó oúnjẹ dẹ̀ tó bá ti wá dẹ̀ á wá lọ sínú ibi tí stomach ibò míì tó bá ti gbé wá lọ bí ọ̀jẹ̀ bíi bẹ́ẹ̀ tẹ̀lé bí àwọn bẹ́ẹ̀ nípa tó bá ń lè dẹ̀dẹ̀ ajẹ́ kó dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ajẹ́ dẹ̀dẹ̀ tẹ́rí kí nìyẹn gas ó máa ń ní gas tó bá sí mìíràn àdàpọ̀ yàrá tá ó ti ní gastric ulcer ni gastric yẹ kó wá àtẹ̀lé bí ẹ̀jú náà ó ní gastric ulcer ni àwọn ajẹ́ kó wá ní heartburn nípa àfi ń wò rè fún àwọn bàbá wa lọ́dún tí ṣe lélẹ̀ òun náà la pè ní ẹ̀yìn olóbe ń ta fi ń ṣe pọ̀ tẹ́rí tí èèyàn fẹ́ lò fún tí èèyàn fẹ́ lewé ẹ̀yìn olóbe fún pé èèyàn ní ulcer tá a bá ti lọ ewé yìí a máa mix ẹ̀ pẹ̀lú oyin nìkan náà ni èèyàn á dẹ̀ máa mu ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ ṣíbí kan láàárọ̀ ṣíbí èké lálẹ́ ó nídìíwọ̀n kò dè dàrẹ́ láàmú á jiná egbò yẹn. tí èèyàn bá ní ti ibi ìwòdí àti jáde àwọn àgbàlagbà tí èèyàn fẹ́ yín ẹyin ẹgbẹ́ tẹ́lẹ̀ fẹ́ yẹ ẹyin tó bá ti ran ojú báyìí ìdí ẹ̀ máa fẹ̀ ó máa jáde ẹyin yẹn jẹ́ ìṣẹ́ jáde yẹn wọ́n á kàn mú ni tó bá ti mú ẹyin yẹn wọ́n á mú eré wọ́n á lò bí àṣejẹ. òun wulẹ̀ ní jẹ́ kẹ́yin yẹn kanlẹ̀ oníkanlẹ̀ á tẹ́wọ́ sí i. tó bá ti wá mú àwa lọ ilé yìí tá a bá ti lọ ewé ẹ̀yìn olóbe yìí ẹyin yẹn a máa fọ ní pátá sóhun gbà yẹn ní fìdí a máa fọ a máa dà sórí ẹ̀yìn olóbe yẹn lórí iná a máa mú igi pàpà tó fi ṣe kéèjì a máa fi máa rò a fi máa fi rò a máa fi rò. ní yorùbá rí yẹn tó bá jẹ́ igi ní igi mìíràn rẹ̀. òun náà fi ń lò ó ti gbé yàgbé nǹkan wa fi rò ó nìyẹn tó bá ti fi rò ó àwọn kan ti dájà pé síbẹ̀ náà tẹ̀ fi nǹkan mi ò kò rí lórí iṣẹ́ tó bá ti fi gí yẹn rò tó bá ti fi gí yẹn rò ẹni a máa fi gí yẹn máa fi jẹ. igi yẹn náà ló fi máa jẹ. sẹ́rí ìwọ́n tó jẹ́ pé egbò ojú ìdí ó ń ṣẹ̀jẹ̀ ni o ó fẹ́ máa yọ ni o ó fẹ́ dìròbó ni o ó lè yà pa náà. oko yẹn ló dẹ̀ ti lóròbó òdì tán gé tó tó dá wàhálà lẹ̀. tó bá ti lè gé tẹlifí òkú yẹn tó bá wà diabetic tẹlifí kẹ̀ríkẹ̀ ó máa pa nǹkan ọmọkùnrin ẹ̀ ẹlòmíì ó lè jẹ́ kí ẹlòmíì kí ẹ̀yìn kó máa bẹ̀ síjà láàmú nítorí pé ìròbó tá à ń wò yẹn ohun tó ń ṣe lára pọ̀ òun ló máa ń fún nǹkan papọ̀ ẹ pé tí a ti ń squeeze yìí tí àwọn gbéra tó ń squeeze báyìí òun máa squeeze tẹ́gbó yẹn squeeze yẹn nǹkan tó ń ṣe ń bẹ̀ pọ̀ àkọ́ni pé tí àwọn gbọ̀nsẹ̀ tán tí wọ́n tá gbọ̀nsẹ̀ láì gbàrà tán tí a bá tàǹbà ẹ̀rá ìtọ́ bọnú ihò dídọ̀ láti kó jáde àti close. tẹ́gbó yẹn ṣe ń fún yẹn ó ń ti tó kù yẹn ó ń ti padà sẹ́yìn wọ́n mọ̀ ìjáde ń tiẹ̀. láti jáde láti padà sí tó yẹ kó wà àyè ẹ̀ tó dẹ̀ máa mọ́ tó wá tó wá di pé wọ́n ti gé ó ti ní problem ìyẹn ni wọ́n fi lé ìlú akọ̀wé àyàgbé sára. Sam Jensen ewé ẹ̀yìn olóbe ewé ẹ̀rùbí sowó ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi awo gba àwọn ewé ni gbogbo tó bá jẹ́ egbò inú ó wà ó ṣiṣẹ́ fún un tètè ó ṣiṣẹ́ fún un pátápátá ẹlòmíì wá wà tó yẹ pé inú ẹ̀ ó kàn yéé dé dí inú èèyàn láti inú òfun yẹn á kọ́ dí tó bá dí papọ̀ kò ní gbọ̀nsẹ̀ ṣe tó bá dé sùtò máa operate ẹ̀ ní wọ́n máa gé ìfun yẹn báyìí wọ́n máa jọ ìyẹn papọ̀ but àwọn èèyàn sábà là làwọn ajé fún ọ̀nà nímọ̀ pé ewé ẹ̀yìn olóògbé pé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ kí ẹ̀ gbó tó bá ti gbó kó bẹ̀rẹ̀ sí ní máa mú kó gbó pẹ̀lú omi lásán kó bẹ̀rẹ̀ sí ní máa mú tí ẹ bá gbó tó ń mú ẹ̀gbọ́n omi lásán kò ní jẹ́ kí èèyàn ní constipation tó kó máa lead sí ìfún papọ̀ tí wọ́n ti ń sìn ló wà fi lead sí ìfún papọ̀ ṣe rí. ó lè jẹ́ ẹlòmíà lóhùn yàgbẹ́ lọ́jọ́ mẹ́ta. bẹ́ẹ̀ni ọdún fani kò ń ṣe ayọ̀ kí wọ́n fi ṣayọ̀ pípẹ́ ẹbí ń yàgbẹ́ ẹbí wà nígbà ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni má yàgbẹ́ tèmi. ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. ó dẹ̀ ń jẹun lójoojúmọ́. wàhálà ti ń dé bọ̀ nìyẹn. ebi ká wá ewé ẹ̀yìn olóbe tá a bá fẹ́ lò ó fún wọn bẹ́ẹ̀ pé kí inú máa free láti àjẹ ìgbẹ́ máa gbó pẹ̀lú ewé ìjìn tá a bá ti gbó pẹ̀lú ewé ìjìn ìyẹn máa mú ní gas kan kò ní jẹ́ kí èèyàn ní àìsàn
jẹ̀díjẹ̀dí kò jẹ́ kéèyàn ní àìsàn ẹ̀yìn kìràmìtì kò jẹ́ kéèyàn ní àìsàn ẹ̀yìn ìyẹn ni ewé ẹ̀yìn olóbe iṣẹ́ fún. then lẹ́yìn ìgbà yẹn la fẹ́ sọ nípa ẹ̀ ni pé tí àwọn tó máa ń ní tí a ti ń dàgbà tó di pé ìṣètò gbogbo ọkùnrin tó bá ti ń lé ní 40-50 probability tó bá fi ní àìsàn ìṣètò ìyẹn prostate ó high kìràmìtì ń sìn. àwọn oògùn yìí àwọn àbá wa wọ́n máa mú nígbà yẹn wọ́n máa dà sínú inú ìgò ńlá wọ́n máa mú ewé efinrin wọ́n máa dà pẹ̀lú ẹ̀ tó bá dé efinrin pẹ̀lú ẹ̀ wọ́n máa da ọtí síbi lórí tó bá da ọtí síbi lórí sọ́dọ̀ wọn bá dé wọ́n á jọ gbé wọ́n á jọ mú wọ́n á jọ gbé àwọn ewé tí bí yẹn dẹ̀ wọ́n á gbé wọ́n á jọ mú ní tó ń ṣe náà ni pé kò ní jẹ́ kí prostate yẹn kó bẹ̀ sí máa fẹ̀. so tí mo sọ ni pé gbogbo ewé ìṣẹ́ fún láti inú dé ìsàlẹ̀ ní ewé ẹ̀yìn olóbe ó jẹ́ ewé tó dáwọ́ pọ̀ tí ọmọ tó padà á ní prostate yẹn ó ní ọ̀nà tó wá gbàdọ̀ á lò fún prostate ìyẹn ti di pé ó ti di ẹ̀wé prevention là ń sọ yẹn sìn ó ti wá di pé abẹ́ cure ẹ̀ tó bá fẹ́ cure ẹ̀ ewé ẹ̀yìn olóbe enlargement yẹn o ń ṣe cancer mọ̀ ní sọ yìí o ewé ẹ̀yìn olóbe yìí ó pẹ̀lú nǹkan máa kójọ pẹ̀lú àwọn egbò tó kù tó máa fi á ṣe àwọn ìpínlẹ̀ ní máa bẹ̀ tí máa lò but àti sọ́n pa àwọn prevention tó pọ̀ láti bẹ̀rẹ̀ so gbogbo ẹni tó bá ṣe pé òun ní ulcer tó ń ta òun láyà tó ń ta òun lọ́kàn àbí ẹni tó wọ́n pé òun ò lè jẹun àbí kébi tó pa àwọn díẹ̀ báyìí ẹgbẹ̀ sí ta òun ẹlẹ́bí tó wá ní ulcer tiẹ̀ á dẹ̀ máa dùn lẹ́yìn kó má jáfara o kó wá ewé ẹ̀yìn olóbe tó wá ewé ẹ̀yìn olóbe tá a sọ yìí kó gbó kó da oye lórí kó jẹ́ kó rẹ papọ̀ kó máa lò ní ṣíbí kọ̀ọ̀kan kìràmìtì ń sìn bẹ́ẹ̀ tí pé ọ̀tún wá rí ti inú ń dà láàmú kéèyàn gbó pẹ̀lú ewé ìjìnrìn tó wá di wájú pé òun tó wá ṣe ìgbọ̀nsẹ̀ tó ń ya ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀ kó mú ewé ẹ̀yìn olóbe yìí òun ni kàn sè pẹ̀lú ẹyin ẹdìyẹ tí ìdí bá ti yọ nìyẹn o wọ́n á dà sínú ẹ̀ kó fi rò wáyé adìyẹ ìbílẹ̀ tí ẹyin ẹ̀ tó ikú jọba yìí ní òjò kó fi lò ewé ẹ̀yìn olóbe nìyẹn. then nípa mọ́sánpá spiritual aspect yẹ tí a fi ń lo ewé ẹ̀yìn olóbe tó ti ń sìn ewé ẹ̀yìn olóbe tí ẹ̀ ń wò yìí tí àwọn àgbàlagbà bá fẹ́ lò wọ́n ní ẹ̀dùgbí sowó kì í wọ́wọ́ tì gbogbo ara ni ẹ̀yìn olóbe fi ń kawó wọ́n á wá dà sínú ìgò ṣìnáàpù wọ́n á wá wá owó tuntun wọ́n á sọ sínú ẹ̀ owó tuntun owó tà ń ná wọ́n á jù sínú ẹ̀ wọ́n bá ti jù sínú ẹ̀ wọ́n á wá fi ifá á fi ìyẹ̀rẹ̀sù wọ́n á fi tẹ ifá ọ̀bàràkóṣù tí wọ́n ti dà sínú ẹ̀ wọ́n kàn máa gbé wọn máa mú lẹ́yìn onítọ̀wọ́ ní wọ́wọ́ tì ètò àwọn àgbàlagbà ń lò ní wọ́n sọ pé spiritual aspect tó fi ń lò mo sọ òun spiritual aspect tó fi ń lò òun nìyẹn so ọ̀nà pọ̀ tó àgbàlagbà fi ń lò wọ́n ń lo ewé ẹ̀yìn olóbe pẹ̀lú ewé ẹ̀là tá a bá gbó papọ̀ wọ́n á ní pé kéèyàn wọ́n á fi ewé ẹ̀là yẹn wọ́n á fi tẹ ègbègbè lẹ́yìn wọ́n wá mú pẹ̀lú ewé yìí wọ́n á gbé pẹ̀lú ọṣẹ wọ́n á ní kéèyàn máa fi wẹ̀ tó bá ti wá fi wẹ̀ tán kó máa fi para tó bá wẹ̀ tán aráyìnkùnrin wọn ní dúwọ́ ìgbà ọ̀nà ìgbàjà ìgbàmú ẹ̀ so ewé yìí àṣírí ńlá ni ọ̀nà àwọn ayé ayọ́nu sí kékeré sí ayé ayọ́nu sí nítorí pé ojúmọ́ òní mọ́ báyìí kọ́kùnrin tó máa là gbígbé tó gbé adúgbò àlà ni gbogbo tó bá yọ inú àlà sí ẹnu ayọ́ tó ń tọ̀ ni ewé ẹ̀yìn olóbe àti ewé ẹ̀là òun ló máa gbó pọ̀ pẹ̀lú ọṣẹ dúdú ìyá fi máa wẹ̀ tí wọ́n bá fi wẹ̀ tó bá ti wá wẹ̀ tán kò géré epo ní kó máa fi para kékeré ayé ò máa yọ ní sinmi tẹ̀ lẹ́yìn ìgbà yẹn tí wọ́n bá fi ṣe iṣẹ́ ìyọnu láti fi ṣe ewé ìṣẹ́nu wọ́n ní kí wọ́n wá ewé ìṣáájú ọkùnrin ewé kan ní ewé ìṣáájú àjáwá ìyá ní ewé ìṣáájú àádẹ́ ní ewé ajé ṣẹfúnṣẹfún ewé ajé náà tún wà wọ́n fi ewé ajé ṣẹfúnṣẹfún ṣẹfúnṣẹfún láti wá ewé ajé ṣẹfúnṣẹfún yẹn àwa ṣèkínní mi dùn wọ́n ní ṣèkínní mi dùn àfàìmọ̀ ni kó ní mọ́ra. ìyẹn ni máa kóyàn láṣọ báyìí táṣọ yẹn bá kàn tó bá kàn bí kó lẹ́gùn wá bí. lẹ́gùn báyìí àwa á gún ìgbẹ́ papọ̀ wọ́n á ti gún ìgbẹ́ papọ̀ wọ́n á gún mọ́ṣẹ́ wọ́n á dá pa wà wọ́n á fi sínú àtẹ̀yìn fún ìfẹsẹ̀ ẹ̀yọ́nú àwọn àgbàlagbà ni kàìsàn. so afẹ́kọ́ alẹ́kọ̀ọ́ ni nípa ewé àti egbò ẹ pé ìmọ̀ jìn ní ọ̀dọ̀ tiwa tí a ti lò ó egbò tested confam òun náà ni ewé ẹ̀yìn olóbe pẹ̀lú gbọ́dọ̀ lọ́nba ò ní ṣe àárẹ̀ tí ó gbógun ọ̀rọ̀ ṣókí
nípa ewé àyìnlá. ẹ ṣeun ní tested and trusted bẹ́ẹ̀ni ó ní ewé ẹ̀yìn olóbe. Ó dà àwọn oògùn yín eléyìí tí ẹ ti fi ewé àti egbò pọ́nbélé ṣe ṣùgbọ́n nílànà ìgbàlódé tẹ́ ẹ gbé jáde wọ̀nyí ẹ já mọ ìlò kọ̀ọ̀kan wọn àti iṣẹ́ tí wọ́n ń ṣe. ẹ ṣeun kálukú méjì tí ò bá náwó gan nú ẹ ẹ̀. ṣeun olóòtú. ní iléeṣẹ́ aládùn research center àwa la ṣe lego herbal mixture. lego herbal mixture ó ti gba òǹtẹ̀ ìjọba ó wà ní pharmacy káàkiri. iṣẹ́ tóun máa ń ṣe òun náà ni wípé ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ blood purifier ni. ó dáa fún ẹni tó bá ní àìsàn iṣan ara inú iṣan tó bá ń dí tínú iṣan bá dí sọ pé cholesterol ló dí o àbí ẹ̀jẹ̀ dúdú àní kí èèyàn máa lo lego herbal mixture. ó máa flush yẹ ó máa tú inú iṣan. èèyàn ní arthritis ni o ẹ̀jẹ̀ dúdú máa ń fà ó ní àwọ̀ká ni o ẹ̀jẹ̀ dúdú ló fà àbí nǹkan ní káàkiri ara èèyàn lego herbal mixture oníkẹ́ gbé lóra. lego herbal mixture ó da púpọ̀ oògùn àgbo àwọn ìbàrìbà ni àwọn àbára ló ṣe. tó yẹ pé tí nígbà tó ń ṣe oògùn tó ń lò ńgbà náà táwọn àwọn bá ti dé tó wá ní nǹkan bá ń ṣe òun táwọn kọ́ ti bù díẹ̀ fún ara ẹ̀ abalẹ̀ tètè ń sìn ara ẹ̀ abalẹ̀. so lego herbal mixture ó da fún àìsàn iṣan ara kí apá má ṣe é gbé kí ẹsẹ̀ má ṣe é gbé ó ti ń dín nìyẹn ọlọ́run yìí ká ní àìsàn rọpárọsẹ̀ tí wọn bá fẹ́ ní ká àìsàn rọpárọsẹ̀ ó ṣeun ó gbọ́dọ̀ kó máa ra lego herbal mixture kó máa fi ṣe prevention. ẹni tó bá rí nídìí pé nídìílé tàwọn àwọn ní àìsàn hypertension àwọn ní àìsàn diabetes lego herbal mixture kó máa lò kó má bàa ní àìsàn rọpárọsẹ̀ nígbẹ̀yìn ayé tiẹ̀. ó da púpọ̀ àwọn àgbàlagbà wọn ní ọlọ́gbọ́n ó máa ń fọn nílẹ̀ di òǹgbẹ́ni. lego herbal mixture ó da púpọ̀. àwa náà la ṣe oskonto herbal mixture. oskonto herbal mixture yìí aṣọ ní capsule ẹ̀ ó máa ń fọ ìyérí inú ni. tí obìnrin tí inú ẹ̀ bá ń ga àbí ọkùnrin inú ẹ̀ ń ga tó bá jẹun tí ò rí gbọ̀nsẹ̀ ṣe àbí indigestion àbóbìnrin mi ò tẹ̀ rí nǹkan oṣù ṣe àbí èmi tẹ̀ ń sanra lábàádì oskonto mixture la máa ní kí obìnrin ọ̀hún ó lò. oskonto mixture ó dáa fún ọkùnrin ó dáa fún obìnrin ó máa ń fọ ìyérí inú àgàgà àwọn ìyá wa tí wọn ò ṣe nǹkan àlejò mọ́ ìtọ́tọ̀ wa ti ṣe nǹkan àlejò mọ́ ẹ̀rí pé inú lè bàa ṣe àjàǹgbà mi èmi á ní pé à nǹkan rìn káàkiri inú òun. oskonto mixture oníkọ́ máa gbéra sí méjì láàárọ̀ sí méjì lálẹ́ ni àti ní capsule ẹ̀ náà ó dáa fún ọkùnrin ó dáa fún ẹ̀yìn dídùn ó dáa fún inú ó dáa fún cholesterol tó bá pọ̀ lára oskonto herbal mixture ó nìyẹn. ṣe bẹ́ẹ̀ ká bá wà tó yẹ pé ó bá gbé kó kàn gbé àga lásán akànní ẹ̀yìn òun oskonto ló máa lò oskonto yìí kó máa lò ó dáa fún. a ṣe spamine ẹ̀rí spamine lélẹ̀ lókì òun ó ń ṣiṣẹ́ fún àtọ̀ nìkan ni wóró pọ̀n báyìí ló máa ń ṣiṣẹ́ fún nítorí pé nínú wóró pọ̀n wa yìí ẹlòmíì kò ṣe pé bá pé kò lè kó ti fóbìnrin lóyún rí nígbà tó yẹ ti dàgbà spamine ti wá ń wù ó máa lo spamine. ẹlòmíì wà tó jẹ́ pé spam ẹ̀ gbọ́dọ̀ lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ wò wọ́n lóyún ló spam car ẹlòmíì wọ́n ní pé spam tiẹ̀ kò tiẹ̀ sí nǹkan nú ẹ̀ ẹ̀kọ́ oríṣiríṣi náà pé olùdóspamia oríṣiríṣi náà ni spamia tó pé kò sí nǹkan kan nú ẹ̀ rárá tètè ń sìn èyí tó pé kò sí nǹkan kan nú ẹ̀ rárá yẹn ó máa wá a máa ṣe àwọn oògùn fún nítorí àwọn kọ́kọ́ kí ló lè fà infection lè fà ẹlòmíì dẹ̀ wà tó pé àbímọ́ bẹ́ẹ̀ ni ṣẹ́ni tí ń sìn bájá ṣe yẹn tó àṣẹ máa lo booster spam booster ẹ máa lò fún pẹ̀lú gbọ́dọ̀ àtẹ àákí á lè lágbára láti lò fún obìnrin lóyún spamine àwa náà la ṣe a ṣe hemotrit yìí ó dáa fún láti máa boost immune system tó wà nínú ẹ̀jẹ̀ àbí immune system wa through ẹ̀jẹ̀ because ẹ̀jẹ̀ yìí òun ló kárí gbogbo ara tí ọkùnrin lè lò obìnrin lè lò àgbàlagbà lè lò ọmọ kékeré lè lò because gbogbo ọkọ sára ní ẹ̀jẹ̀ lára tí a ti rẹ̀ sí dàgbà immune system wà nínú ẹ̀jẹ̀ a máa reduce fún àti àgbàlagbà míì ó lè lóye nǹkan òun ó lè máa rí àmì bóun fẹ́ ní àmì stroke a máa ní kó máa bẹ̀rẹ̀ sí lo hemotrit yìí láti lè treat ẹ̀jẹ̀ kéjẹ̀ kó wà òkè but kí lè jẹ́ òkè ń wà òkè ní pé ẹ̀jẹ̀ míì protein fat ó ti pọ̀ jù nínú ẹ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ a máa dóńtọ̀ láàmú ó lè máa fa òòyì fún torí ẹ̀sìn a máa lo hemotrit then ẹlòmíì wá sí pé ó weak tó jẹ́ pé ó wà anemic tó jẹ́ pé ẹ̀jẹ̀ rẹ̀ ò tó bí wọ́n tó ní sickle cell tó ní kíní kan yẹn ẹnì kan ṣe lè ní ètìmọ́ ẹ̀jẹ̀ a ṣe hemotrit fún ó dáa púpọ̀ fún ọmọdé ó dáa fún àgbàlagbà kò dẹ̀ fi ń dá àwọn èèyàn láàmú iléeṣẹ́ babaládò àwa náà la ṣe ẹ wo abiotisin yìí
òun máa ń wo gbogbo tó yẹ pé bacteria ní ara, Ajebiidan fún bacteria ara àbí infection ara, viruses ara, ó máa ń pa, ó dáa púpọ̀ fún infection ara. Ìwọ tó bá ti rí pé o ní àtọ̀sí ọjọ́ pípẹ́, ẹlòmíì yóò máa tọ ọyún, ẹlòmíì yóò máa tọ ẹ̀jẹ̀, ẹlòmíì wà pé ní gbogbo ìgbà ló máa ní orúkọ máa ń ro, ní gbogbo ìgbà ní abẹ́ ẹkùn ánìkó tó bá tọ̀ ìtọ̀ ẹ̀ ò kí ń tán, ẹlòmíì tó bá tọ̀ ìtọ̀ ẹ̀ á máa mú òórùn jáde, ẹlòmíì àti bóbìnrin ṣe òun ni problem ẹ̀ tó bí pé wáyé bóbìnrin ṣe orí nǹkan ọmọkùnrin á máa dùn, akọ̀dédé máa dùn. Ajebiidan kẹ́ lò antibiotics àwọn àgbàlagbà ni, ó dáa púpọ̀. A ní oògùn oríṣiríṣi ń bí nípa àwọn oògùn wa tí à ń ṣàlàyé, but màá sọ nípa méjì yìí nítorí pé àwọn èèyàn ti mọ oògùn wa, ṣùgbọ́n a túbọ̀ tó máa rán wọn létí nípa wípé àwọn nǹkan pàtàkì àgbọ̀dọ̀ fi jáfara o. Òun náà ni àìsàn hypertension. Ṣé ẹ rí àìsàn hypertension, gbogbo ẹ̀ bá ti ń dàgbà, tó bá ti ń lé ní 40 ó ṣeé ṣe kó ní, ẹlòmíì ò tiẹ̀ ní kòkó 40 tó fi ní ló pọ̀ àwọn òbí ẹ̀ ní. Aládò therapy òdìbò ti ń polówó ara ẹ̀ ní o, táwọn èèyàn ti ń rà, táwọn èèyàn ti ń gbóríyìn fún nípa hypertension. Ẹlẹ́yìn hypertension ní pé oògùn tó máa lò for life ni. Aládò therapy ò rí bẹ́ẹ̀. Ìwọ tó bá ní hypertension táyẹ̀ tí BP ẹ̀ high, táyẹ̀ ń lù pìpìpì, aládò therapy ní kó rà. Iléeṣẹ́ bàbá aládò research center àwa la ṣe. A ṣe organic organ fún hepatitis B, ó ti ń polówó ara ẹ̀, àwọn ẹ̀ ti ń lò ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ó ti ń prevent ìgbẹ́ni tí tó bá jẹ́ organ, liver ni hepatitis máa ń affect, kidney ni ó ń dà láàmú, organic organ ó ní kí ẹ lò, oògùn tó ń polówó ara ẹ̀ ní o. Àti ráyàn lórí bá a sọ ń pa ẹ̀ lórí ètò wa tí wọ́n jẹ́ witness lórí ẹ̀, tí wọ́n dẹ̀ ń dúpẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Ìwọ tí o bá ní hypertension, high blood pressure, ẹ wá ra aládò therapy. Ẹ máa rí oògùn ara ní Indianapolis, ẹ máa rí nọ́mbà yẹn tó ń sàlẹ̀ báyìí. Ẹ lọ sí Indianapolis, gbogbo àwọn oògùn apátá lẹ máa rí rà ń bẹ̀. Ẹ lọ sí Manchester, gbogbo àwọn oògùn apátá òun lẹ máa rí rà ń bẹ̀ nílùú UK. Ní New York City, ẹ máa rí àwọn oògùn ara ń bẹ̀. Nọ́mbà tó ń lọ ẹni kẹ́ máa pè, àbíkẹ́ pé nọ́mbà tèmi 080 28 12 1088 080 28 12 1088. Gbogbo ibikíbi tẹ́ bá wà láti wá fojú kàn mí, ẹ máa bọ̀ nílùú Abẹ́òkúta. Iléeṣẹ́ wà nílùú Abẹ́òkúta, iléeṣẹ́ bàbá aládò Aba research center àti ìkọ́ sílùú Abẹ́òkúta, tí àwọn ẹgbẹ́ ń wá ìmọ̀ nípa ewé àti egbò, tí àwọn ẹgbẹ́ ń kọ́ ẹ̀kọ́ nípa ewé àti egbò, nígbà gbé ń kọ́ra wa ní pé báà ni ewé ìṣe ń ṣe, eléyìí níta fi kún eléyìí tó dẹ̀ fi ń rí bẹ́ẹ̀. Owó tó bá rí kùdìẹ̀kudìẹ ní ara, má bóra ẹ pa o, àní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Àwọn oògùn wa pọ̀ lóríṣiríṣi tá a ti ṣe. A ṣe èyí tá a pè ní joy woman fóbìnrin tó bá ń bẹ lọ́hùn fún ọmọ. A ṣe joy woman fóbìnrin tó bá ń bẹ lọ́hùn fún ọmọ. Ó dáa pọ̀ oògùn tó ń polówó ara ẹ̀ ni. Àwọn àbá wa ń gbàgbọ́ ṣe oògùn yìí, wọ́n máa ń pè ní pé oògùn pé ó parapọ̀ tẹ́lẹ̀ sí oògùn àgbo amúnútòrò. Àgbo amúnútòrò yẹn ó tó oríṣi 4, nínú ẹ̀ náà àti gbé joy woman jáde. Òbí tó bá ń bẹ lọ́hùn fún ọmọ, ṣé tọ́wé fallopian tube ló blọọkù ni, àbí ó ní ìjú tó ń blọọkù ilé ọmọ yìí, àbí àtọ̀ òdodo bẹ́ẹ̀ kó dé lára ẹ̀ ni, yóò lo eléyìí lókun ìgbà tó pé ọkọ ẹ̀ tátọ̀ ẹ̀ bá ti pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run yóò fi ní ṣe yóò fẹ́ ìgbọ́mọpọ̀. Àwa iléeṣẹ́ wa ni ó ṣe jáde nípa research. Ẹ rí i pé iléeṣẹ́ wa òun ṣe àwa nìkan, àpéjọpọ̀ àwọn oníṣègùn ni tí a jọ ń rorí pé táwọn fi lè kéré báyìí ló ṣe máa rí, kò ń ṣe ìmọ̀ ẹnìkan. Ẹ rí i pé a ṣe oògùn ojú jáde, gbogbo ojú wa ń dà láàmú, ó ń wò bàìbàì, àbójú yẹn ń ṣú, àbí ó rẹ pé nǹkan kan wá ń tẹ̀ pé nǹkan ń gúnyàn lójú ni, àbọ̀ wọn sọ pé tó wá lè ṣe test ojú yẹn, wọ́n wá ní báyìí ni wọ́n ní tọ̀hún ni, wá lo Holyroot vision powder, ojú ẹ̀dán kì í fọ́ lélẹ́yìn, tí a bá lò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò ní ogun ojú fọ́, àdúrà ó gbà nípa ilé. A ní àwọn oògùn fún ọkùnrin tí ò bá lè ṣe déédéé, a ṣe tàgbàdéwé, a ṣe pílà òpómúléró. Ìwọ ọkùnrin kí ló wá ṣe tó wá débi tó yẹ pé kó tó ló ṣiṣẹ́, ìwọ tó ń fún obìnrin ní owó, tó ń fún ní ohun tó fẹ́, wá kó tiẹ̀ tó ẹ̀ fún òwárí ṣe, á dùn ẹ̀ tó wá bọ́ta, wàá rí pé ẹni tí ò tó ẹ, bóyá driver àbí security ẹ, á máa bá ṣe jẹ́ kó ṣe. Tàgbàdéwé kẹ́ ẹ lo ẹ̀yin àgbàlagbà tí ẹ wò bóyá pé ẹ wá ní ọmọ kéré ńlé, ẹ gbà tàgbàdéwé àti òpómúléró pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá ẹ gbà pé Ọlọ́run fún ẹnìkan ṣe jẹ́ ẹnìkan lọ.
ẹ rí àwọn ìbàrìbá tó bá pé 100 ọdún á tún máa fẹ́ aya tuntun ni torí ewé àti egbò tọ́lọ̀ ń jogún fún wa ni nípa wípé ká ṣe ẹ̀tọ́ lọ́dọ̀ obìnrin ẹ lo sàgbàdéwé àti òpómúléró wọ́n tó bá rí kùdìẹ̀kudiẹ ní ara gbogbo tá a ṣàlàyé tí àbá ráyè sọ tí ó ń ṣe lágọ̀ọ́ ara ẹ pè wá ká jọ fún ara ní ìmọ̀ràn ká jọ fún ara ní àlàyé ẹlòmíín wà ẹgbọn ìsọ kó jẹ́ pé ewé tó wà lọ́dọ̀ ẹ̀ nínú ẹ̀kúlé ẹ̀ òun ló máa wúlò fún ẹ bá ìjókòó yìí sìn tí a bá ní ibà ẹ wo ewé ọparun yìí ewé ọparun tá à ń wò tí a bá ṣe é tó bá mú lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kẹta tó bá pẹ̀lú gbọ́dọ̀ ó láti tọ́ ibà yẹn dànù. ewé ọparun yìí oògùn bá ní. oògùn bá ní ẹ tó bá wo ewé òrúwọ tí a bá ní ibà ewé òrúwọ korò díẹ̀ lóòótọ́ gbọ́dọ̀ bá ní ibà kó wá ṣe níwọ̀nba díẹ̀ kó mú díẹ̀ kó má mú rẹpẹtẹ pẹ̀lú gbọ́dọ̀ lọ́ba ó máa pa owó ibà yẹn ni ewé dóngóyárò ewé tó dáa ni wọ́n ní ewé dóngóyárò pé ìgbà kó ló ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ ọlọ́run tó ṣiṣẹ́ síbẹ̀ ò tí ì kó omi tó wà ewé dóngóyárò ó dáa púpọ̀ fún ibà ó náà fi ṣe quinine ètò ẹ̀sìn àwọn àǹfààní náà nìyẹn a sọ nípa ewé erinrin lẹ́ẹ̀kan ẹ rí i pé ewé erinrin ó pọ̀ nbí gan ewé erinrin òun nìyí ewé erinrin mo sọ nípa iṣẹ́ tó ń ṣe wípé ó ń ṣe ẹ̀rọ̀ ìgbóná fún ọmọ kékeré bẹ́ẹ̀ tó ní ẹ̀rọ àwọn tó máa ń pa idán tó máa ń yọ iná náà fò tó máa yọ iná fò ewé erinrin náà fi ṣe nígbà tí a rí pé ayẹyẹ pé ó kàn mú kiri kan ó bù sẹ́nu báyìí ó dẹ̀ ṣáná sí ó dẹ̀ tí wọ́n jáde ewé erinrin yìí ni iná ò sì ní jó lẹ́nu ṣáà ní jẹ́nsìn ẹ rí i pé nínú lórí ètò wa yìí ẹ máa gbọ́ àṣírí ewé àti egbò. ewé ọ̀ngàn bí ìgbà pé ó dàbí rọ́bà igi ẹ̀ dàbí rọ́bà. bó ṣe rí ọgán nìyẹn. ó tún wá dàbí pé omi ní ń bẹ nínú ẹ̀. nínú ẹ̀ ewé erinrin nìyẹn ó ti ń sìn. wọ́n ní òun náà pè ní ewé sọ ìgbóná dẹ̀rọ̀ ewé sọ ìgbóná dẹ̀rọ̀ tó ti yé tí oògùn iná bá tí máa fi ewé erinrin tó bá ṣe tó bá fi tẹnu tán tó wá jó ìgbóná tí kò ní jóyàn lẹ́nu tẹ̀lé tí àwọn onímájìkì bá ń ṣe wọn máa wò pé kí wọ́n lè ṣe oògùn ni gbẹ ewé erinrin òun náà látàṣe rẹ̀ náà fi ń ṣe pẹ̀lú gbọ́dọ̀lá òní ṣe àárẹ̀ tó gùn àǹfààní wà níbi ewé àti egbò àwọn ewé oríṣiríṣi òun ewé tó máa ń ní eyín akokoro tó bá tu ewé gbẹ́gi ìyẹn ni koríko tó máa ń ṣu mọ́lẹ̀ yẹn tó bá tu ewé gbẹ́gi tó bá ṣe pẹ̀lú ọsọ ṣe lè ní ẹ̀kú gbẹ́gi òun kì òun náà ni ó máa ń kì mọ́lẹ̀ òun náà ní gbẹ́gi nìyẹn tó bá ní egbò tó bá ti ṣu mọ́gi tó bá fàtú lẹ́ẹ̀kan náà báyìí ṣé ti ń sìn ìyá fàtú pẹ̀lú egbò pẹ̀lú yẹ̀pẹ̀ yẹn wọ́n máa ṣe pẹ̀lú ata ìjọsìn tó wá sí pẹ̀lú ata ìjọsìn tí wọ́n bẹ̀rẹ̀ sí yọ ẹnu fún àkókò èyí tó ti ń mì tó mì tí ò dó ńlẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ sí máa dúró á máa kí mọ́lẹ̀. ní ewé yìí àtàtà ìjọsìn. àtàtà ìjọsìn ṣé ti ń sìn. so ewé ìmọ̀ pọ̀ lórí tọ́lọ́run ti jogún ẹ̀ fún wa ṣé ti ń sìn kákọ̀ wá ìmọ̀ yẹn ni ká ti wá ìmọ̀ yẹn pẹ̀lú ògbólódò ọlọ́run àgbàdo ẹ wo òkúta kan wà òkúta yẹn tó máa fi ń ha kí ní báyìí ewé granite lélẹ́yìn sìn ohun ẹ̀ tó máa fi ń kọ́ wọ́n máa fi ń kọ́ nǹkan sẹ́yìn àwo mímọ ewé tó wẹ òkúta yẹn kò ń ṣe òun red báyìí ó wẹ̀ dàbí oṣù àwọn àgbàlagbà tó wá ti ní àwo ewé odò láti mọ́ rì wọ́n fi ń kọ sàmì sára àwo tẹ́lifíṣìn tí èèyàn bá ní ìtọ̀ tó ń jóyàn tẹ́lifíṣìn yẹn bí ìtọ̀ àti ìtọ̀ yẹn á jó ìtọ̀ yẹn á jó kó tó jáde èyí tó wá ti mú ewé ìtọ̀ tó mú sọ yẹn wọ́n á fi sílẹ̀ lẹ̀ tẹ́lifíṣìn wọ́n wá kó ewé wọ́n á kó lórí ẹ̀ wọ́n wá sè tí a bá mú o máa tún ní. wọ́n kàn fi tẹ́lẹ̀ iná. wọ́n fi tẹ́lẹ̀ nkoko tó wá fi sè wọ́n wá kórè tó bá ti wá sàgbọ́ ẹ̀kọ́ yẹn máa wá pọ́n bí òkúta yẹn tó bá bẹ̀rẹ̀ sí ìlú ìkọ́ yẹn ó máa tún ní kò ní máa ta mọ́. so ìmọ̀ pọ̀ ọlọ́run jogún nǹkan fún wa púpọ̀ nílẹ̀ áfíríkà ó lè fi rí pé àwọn nǹkan míì ìlú òkùnkù tó ń lọ yẹn wọ́n á ní nǹkan òwú ń bẹ̀ oúnjẹ tó wá jẹ́ kó òwú ń bẹ̀ á wá wù láfíríkà wá ń bẹ̀ àtúkò lọ fún wọn tẹ́gbọ́n lọ fún wa lẹ́bùn so bẹ́ẹ̀ náà nígbà ìwòsàn pẹ̀lú gbọ́dọ̀ owó tó bá rí kùdìẹ̀kudiẹ ní ara pé nọ́mbà yìí 08028121088 08028121088 tàbí 07031002744 07031002744 èyí tí ẹ̀ ń pè pé ẹ fẹ́ jẹ́ alágbàtà wa ní gbogbo àgbáyé nọ́mbà yìí náà ní kẹ́ ẹ pè èyí tẹ́ ẹ̀ ń pè tẹ́ fẹ́ ra oògùn wa nọ́mbà yìí náà ní kẹ́ ẹ pè èyí tẹ́ tún pè pípẹ́ fẹ́ kọ́ nípa ewé àti egbò ẹjú sí iléeṣẹ́ bàbá aládò tàwa nílùú Abẹ́òkúta ní ibi tí a gbé ń kọ́ nípa ewé àti egbò níbi tí a ti gbé ń fi ewé àti egbò tá a ti fi ń ṣọmọ aráyé lóore níbi tí a ti gbé ń sọ ewé àti egbò di ìgbàlódé pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá ẹ gbà pé ewé ń bẹ
oògùn wà. Ìmọ̀ ní tẹ́ pé ń tá ajogún lọ́dọ̀ àwọn tó bí wa nìyẹn. Bó tó bá ti wá ní kùdìẹ̀ ní ara, má bora ẹ pa. Ẹ̀yin àgbàlagbà ẹ tọ́jú ara yín. Ẹ̀yin ọmọ kéékèèké ẹ jẹ́ ká tọ́jú àwọn òbí wa o. Kò tọ́ kí àgbà máa rìn kùjẹ́kùjẹ́ kó máa rìn gòlòbàgòlòbà tẹ̀lé àwọn ará ẹ̀ lẹ́yìn. Láyé ṣe àwọn oògùn oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún ẹsẹ̀. A ṣe àwọn àgùn tó ń ṣiṣẹ́ fún ẹsẹ̀ tó máa ń boost calcium ara, tó máa ń boost zinc tẹ́wà lára. Ẹ rí i pé bàtà ṣe àwọn oògùn kan, àwọn tó ń sin ẹdìyẹ Greek wọ́n mú ewé ẹyọ àbí ìkarahun tó máa ń lọ̀ mọ́ oúnjẹ ẹdìyẹ. Ó fẹ́ ṣe ju pé kó lè boost calcium ara wọn lọ. Àwọn èdè tó wá sábà ní wọ́sẹ̀wọ́sẹ̀ yẹn wọ́n máa wà ókè. Ó náà láti ṣe àwọn oògùn tó pè ní HPLD vein. Ẹ wo HPLD vein yẹn, àwọn ìkarahun ìgbín wà ń bẹ̀. Àwọn shell tó pé àwọn nǹkan odò, àwọn sea animals, àwọn shell ẹ̀ wà ń bẹ̀ láti ṣe. Ó máa boost calcium ara. Ìwọ tó bá ní kùdìẹ̀kùdìẹ̀ nípa ẹsẹ̀, arthritis ni, rheumatism ni, jọ̀ọ́ kó pe nọ́mbà yìí 07031002744 07031002744. Ìwọ tó bá ń bẹ lọ́hùn fún ọmọ, inú kíkùn, inú títa àbí àrùn tó bá ń ba oyún jẹ́, ẹlòmíì àti ẹ̀gbóyún oyún yẹn á wálẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ má bora yín pa. Ẹ yọjú sí ilé iṣẹ́ bàbá aládò. Nígbà kan a ti káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa àwọn àrùn tó bá ń ba oyún jẹ́ pé ká lọ wá èso abèrè ká lọ ká dà sínú omi kí èèyàn máa lò. Obìnrin tó bá lóyún tó bá fẹ́ ba oyún ẹ̀jẹ̀ kó máa lò. Bọ́ọ̀ tó bá ń bẹ lọ́hùn fọ́mọ lójú sí wa torí pé a máa ṣe àlàyé, a ṣe ìwádìí, a mọ̀ ohun tó fà á. Ẹlòmíì wà àìsàn tiẹ̀ ká fojú inú wò ni. Ẹlòmíì wà àìsàn tiẹ̀ ewé àti egbò ni. Ẹlòmíì dẹ̀ wà tó pé àìsàn tiẹ̀ nípa à ń bẹ lọ́hùn fọ́mọ àfọ́fà ni. Èyí tó bá jẹ́ nínú ẹ̀ agbára Ọlọ́run ọba ka. Ẹ pè mí bàbá aládò sórí 07031002744 07031002744. Abẹ́yẹn tá wà nílùú Amẹ́ríkà ẹ lọ sọ́dọ̀ ìyá Oskonto ní Indianapolis, ẹ ra oògùn ara ń bẹ̀. Èyí tẹ́ ẹ wà ní New York ẹ lọ sọ́dọ̀ Shivsoneye, ẹ ra oògùn ara ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ wà ní Manchester ẹ pe nọ́mbà mi, ẹ ra oògùn ara ń bẹ̀. Nípa ewé àti egbò oògùn tó ń polówó ara ẹ̀ ni. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn wọn. Àwọn ayé wọn ò ní fi ẹgbà fún wa lóúnjẹ jẹ o. Ẹ ṣeun bàbá aládò, bá a ṣègùn olúbàrìbà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Ǹjẹ́ títí ìgbà míì tá a tún máa pàdé, àwọn èyí tẹ́ ẹ ti gbọ́hùn ẹ tí ó wà láàfíà ẹ má fi jẹun o. Ìlera lọ́rọ̀, ẹ ń bá ti lálàáfíà ohun gbogbo lóní. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ire o. Bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. Pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Oskonto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá aládò 08028121088. Ìkórè àgbà ti ìjọ Select Gospel ẹ wá ká jọ ṣe, ẹ̀yin ni iyọ̀ ayé. Lábẹ́ ìfàmì òróró yan wòlíì Reuben Ayíkọ́rẹ́ gbogbo ènìyàn lápè. Ọlọ́run olú ìjọ mímọ́ ṣe tó fẹ́ bá wa dábàá jẹ̀mú. Ayọ̀ ayérayé o. Nípasẹ̀ pé lórí ìwòlíì Reuben Ayíkọ́rẹ́ ti CCC. Òkè ìràpadà Select Gospel. Nínú ìkórè àgbà ti 2023. Lọ́jọ́ Sunday 26th November. Ẹ̀yin ni iyọ̀ ayé. Ìsọjí alágbára ọ̀sẹ̀ mẹ́ta ló máa bẹ̀rẹ̀. Tuesday 7th November. The Tuesday 21st láago mẹ́sàn-án òwúrọ̀. Bẹ́ẹ̀ lọ́jọ́ Sunday láti 11th November. The Sunday 26th November. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ fi òpin sí ìkorò láyé onímọ̀júkọ èèyàn. Nínú ìkórè ìtọ́dún yìí nípasẹ̀ ìfàmì òróyàn. Ọ̀pọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run aláàyè àtàwọn olórí ẹ̀mí gospel. Wòlíì Reuben Ayíkọ́rẹ́. Wọ́n máa súre fún gbogbo èèyàn. Sunday 26th November. Bí ìsèdúpẹ́ ìkórè yẹn. Látàgọ́ mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹ̀ nínú ìjọ CCC òkè ìràpadà Select Gospel. Tó wà ní Adéọ̀ṣun 2 Live at School àwọ̀tá pẹ̀tẹ́ ń bàdàn. Ó ní dídí ní ìkorò mú gbà bẹ́ẹ̀.
iṣẹ́ wọn dára wọ́n ká sánsan wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Masali kaori baya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ. Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè.
wo mi sà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ ń gbàdúà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus name. àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. Adélérè Olúṣẹ́gun Michael òun ni orúkọ mi tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralẹ̀ tá à ń báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own tá a fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks tá a fi ń deliver sand on our own tá a fi ń deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Awon Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a ti ní block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá a ti ń talé tá a ti ń báyàn kọ́lé tá a ti ń báyàn ralé tó dẹ̀ jẹ́ pé à ń fi òótọ́ ọdún ṣe òótọ́ ọdún tá a sì ń lò látọ̀dún tá a ti wà ní ẹnu iṣẹ́ yìí ló mú wa tayọ. ẹni tó bá mọ̀nà gan-an ni kó tẹ̀lé gbáyé ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ baba ńlá baba rẹ̀. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi